lóru èní ní kété tá aago 12 òru lù báyìí tá a bọ́ sí ọjọ́ kìíní oṣù kìíní nínú ọdún 2024 ẹ wá ní kí ni pé kí lọ́lọ́run ṣe ọlọ́run ṣoore ńlá fún wa o oore ńlá oore kàbìtì oore tí ò ṣe é kà tán àka ìkà tán lórí ọlọ́run nínú ayé wa bó tilẹ̀ jẹ́ pé gàrí là á mu àbí la fẹ́ mu láàárọ̀ yìí àbí látún mu àmọ́ níwọ̀n ìgbà tá a wà nínú ilé wa tá a jí láàárọ̀ yìí agbápá ó ṣe é gbé agbẹ́sẹ̀ ó ṣe é gbé ẹja ká ṣe kí ni ẹja mọ̀ pẹ́ dún ẹja dúpẹ́ o torí oore àánú ta rí gbà ó ju èròǹgbà wa lọ èmi dúpẹ́ lápá àti bí ẹ̀yin náà dúpẹ́ lápá bíkíbi tẹ́ wà tẹ́ ti ń láǹfààní tẹ́ ti ń gbọ́ wa ẹ jẹ́ ká mọ̀ kíra wa happy new year pòṣàpòṣàpòṣà ẹ mọ̀ sẹ́ndà ká nọ́mbà yín sí mi lórúkọ vangaruba ìmọ̀ sowó sí yín lórúkọ rẹ yóò mọ̀ sowó sí wọn. sórí lórúkọ rẹ kó gba àǹfààní ẹ̀ lórúkọ rẹ. akínyìn akíyì alòyìn lọ́gọ̀ ẹnu tẹ̀ wá ń bẹ̀ nítorí tiwa á fi àkókò yìí ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ Wise FM látòkèdélẹ̀ ní gbogbo bíkíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa ní ìpínlẹ̀ Ògùn tá a wà yìí ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo bíkíbi pátápátá lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ ti ń gbọ́ wa àjọṣepọ̀ wa ní dìbàjẹ́ láṣẹ ọba òkè ń bá a ṣe gùn lé ọdún tuntun yìí ire ayọ̀ wa ìdùnnú wa gbogbo èròǹgbà wa gbogbo àdúrà wa pátápátá Ọlọ́run mú wá sí ìmúṣẹ lágbára Ọlọ́run bó ṣe ń lọ ìwé ìròyìn iná lákòdé láàárọ̀ tòní ẹ̀yin náà ti mọ̀ bá a ṣe ń ṣọdún ó tún dáa ká ṣe kìnnì ká tún máa mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tá a wáyé ká lè wà updating lápá tọ̀dọ̀ tiwa ẹ kú àmì tí bà wá láàárọ̀ tòní èmi á máa ní ọmọdé ní mi lọ́jọ́ orí mi ò mọlé ẹni kọ̀rí mọ́nú mọ ọjọ́ ìsẹ́ni mẹ́nìwá mi ò mọ̀ dàda wọn lòdì ìjẹ́bà àbájẹ̀kọ́ níṣe là ń darí jèwé gbogbo ohunkóhun tí n bá ṣe ẹ̀fẹ̀ wọ́wọ́ ní kẹfì yá mẹ́ nítorí ọmọdé ní kúkú mo orin ẹ̀yẹn gbàgbà náà lẹ́mọ̀ tán Ọláìfẹ́ Olúwa lèmi ń jẹ́ làwà lórúkọ bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ bàbá Ìbàdàn tó jẹ́ baálẹ̀ nílẹ̀ Ìjẹ̀bú ẹ̀yin náà tún mọ̀ pé èjèèjì là ń rọ́kọ́ èjèèjì là ń ràdá bí bójú bá ṣe méjì àrìnà kedere bẹ́sẹ̀ bá ṣe méjì àtẹlẹ̀ gìrìrì mi nìkan kan mo wòde o ní ọjọ́ ajé Monday ajé yóò fi lè wá ṣe gbígbé vangaruba bò ní. tó Ọláìfẹ́ o Yes, kẹ̀. yẹ ká mọ̀ kí gbogbo wa pé a kú ọdún o Ọdún ni o. a kú yèdùn a sì ń gbà ládùúrà pé ọdún 2024 etí ẹ̀ mélòó Méjì. ó létí òun méjì kí ló fi ń gbọ́ ó mọ̀ ti sọ pọ́rọ̀ ni a ti wá sọ̀rọ̀ sí létí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ lọ́mọ létí ń jẹ a ti sọ fún un wípé o gbọ́dọ̀ dùn ni o tó sì ti sọ pé sóde àfọ̀ káwa Òwò kan ṣe dùn. sùúrù fóun Okay. tá a bá ti lè ṣe sùúrù fọ́dún 2024 ó ní ká má fọ́ torí pé ẹni tó bá ti fọ́ irú wọn ló fọ́ tì òun ò ráàyè ti tòun rárá o òun gbọ́dọ̀ ṣe fún wa normal kó mọ̀ gbéra bẹ́ẹ̀ kí gbogbo wa ká sì lè jọ máa tẹ̀síwájú ẹ jẹ́ ká nígbàgbọ́ wípé lọ́dún tá a wà yìí a jọ máa tẹ̀síwájú ni o Àmín. kí gbogbo ẹ sì máa dùn ó máa lọ normal ẹ sọ fún wa pé ọdún tó máa ṣe normal jù òun lọ́dún tá a wà nínú ẹ̀ yìí Tọ́. ṣùgbọ́n ẹni tó bá fẹ́ ṣe normal tó fẹ́ gbádùn normal àfi kóun fúnra rẹ̀ kó ti dó sórí normal sí má kọjá ayẹ o ṣe bó o bá ṣe mọ gómìnà dàbí ìyẹn ẹlẹ́wà tí wọ́n máa ń pariwo ẹ̀ pé ṣe bó o ti mọ ẹlẹ́wà ṣàpọ́n ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí n máa wọnú àwọn kókó eléyìí tó jáde nínú àwọn kókó ìwé ìròyìn tó jẹ́ torílẹ̀-èdè wa Nàìjíríà láàárọ̀ tòní mi bẹ́ẹ̀ kúkú mọ̀ èmi ò ráàyè ká mọ̀ wojú wúṣe gan òkúkú dúró débi pé fẹ́ bá mi tójọ́ kankan èmi kò fọ́ àbí mo ti fọ́ fọ́dún kan tì ní ọmọ Kẹ́hìndé Ìṣọ̀lá lórúkọ mi ń jẹ́ MC Vangaruba the one and only youngest ọmọ tó gbanú mọ́ mi ẹ̀ kọjá mo dé láàárọ̀ yìí mo bẹ́ẹ̀ tó kinní ọ̀hún adé làárọ̀ bò ní adé nù. má bínú ẹ̀rù bá ti bẹ̀rẹ̀ kò yí sí bí èèyàn bá ti wọ funfun nẹ́nẹ́ báyìí. ẹ̀gẹ́ dùn pọ̀ ayọ̀ngàn bàjẹ́ tọ̀ Okay. elédò sànú wa. ok ó ti yé mi ẹ wo ẹ jẹ́ kí ẹ má gọ sẹ́yìn o ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀ ká bọ́ sórí ẹ̀ ká pò lórí eré ká bọ́ sójú sẹ́ kí sẹ́ mọ̀ lọ bó ṣe yẹ kó lọ ní gerere mo fẹ́ bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ògùn lọ́dọ̀ wa ń bí ni o ẹ kú mọ̀ pé ilé báyìí láti ń kẹsàn-án ròde bọ́dún bá sì ti dùn nílé eléyìí tó kù náà ni kọ́dún máa dùn níta kí gbogbo akájọ máa fi ilẹ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún níbi tí wọ́n ti ń sọ fún gbogbo àwa tá a jẹ́ ọmọ ìpínlẹ̀ yìí wípé ká lọ fọkàn balẹ̀ àwọn ìdàgbàsókè ohun mèremère yóò wọlé tọ̀ wá lọ́dún 2024 ìwé ìròyìn Guardian ló gbé jáde láàárọ̀ yìí. lágbọn epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà iná lèmi ó ti kọ́kọ́ mú kókó ìròyìn eléyìí níbi bó ṣe jáde látinú ojú òpó ìròyìn Vanguard ẹ̀bù fọ́pọ̀ ti ìlú Port Harcourt ó wà lábẹ́ àyẹ̀wò lọ́wọ́ NNPC ni wọ́n fi léde Vanguard ló kọ́ láàárọ̀ tòní. tó bí wọ́n ṣe sọ̀rọ̀ NNPC lórí ọ̀rọ̀ epo pẹ́po àwọn ẹbù fọ́pọ̀ tiwa lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ máa gbọ́ o àwọn iléepo tọ́jà iléepo tabẹ́lé lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n gbọ́dọ̀ máa ṣe epo eléyìí tó dín díẹ̀ ní àgbá eléyìí tó tó 500
tó tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tí ọmọ jáde látọ̀dọ̀ wọn lójoojúmọ́ sáwọn ẹ̀bù ìfọpo eléyìí tó jẹ́ tabẹ́lẹ̀ wa nínú oṣù kẹfà ṣẹ́ẹ̀rí pé ròyìn ayọ̀ yìí ní gangan àwọn àjọ tó ń rí síbi àṣẹ ń pín epo yíká àti ìdò lólèdè wa nàìjíríà ni wọ́n gbé jáde sínú ìwé ìròyìn leadership. orílẹ̀-èdè nàìjíríà tá a wà yé yóò kọ́kọ́ lé kókókó kó tó wá dẹ̀rọ̀ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ pàìtọ́ àdébóyè ni wọ́n sọ ló wà lójú ìpò ìròyìn Vanguard láàárọ̀ tòní bàbá tí wọ́n nu kòńkòrò rẹ̀ mọ̀ gbọ́n. tó kánú mọ̀ ní o wọ́n ló ń kojú ìpèníjà ọgbẹ́ inú ara eléyìí tó sì fà kí ara rẹ̀ kó máa ṣẹ̀jẹ̀ sínú èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o àwọn ọmọ ipob ni wọ́n sọ bẹ́ẹ̀ tí wọ́n sọ pé kò sí nǹkan méjì tó fà á bí kò ṣe ìṣeni níṣekúṣe eléyìí tó wáyé látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ DSS lórílẹ̀‐èdè wa Nàìjíríà Punch ló gbé jáde láàárọ̀ yìí. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà NLC wọ́n máa padà fohùn léde wọ́n sọ̀rọ̀ o wọ́n níṣẹ́ rí ìjọba àpapọ̀ wọn àmọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe òtítọ́ pẹ̀lú àwọn àdéhùn tí wọ́n sọ lọ́dún 2023 yìí bá a bá ti wọnú kòńkòrò ìròyìn yìí The Punch ló kọ síta láàárọ̀ tòní. tó iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ọ̀gá ọlọ́pàá gbogbo ìràwọ̀ ni ló ti sọ ó ní ẹ̀yọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ fààyè gba ìfẹ́ kẹ́ ẹ sì fààyè gba bẹ́ẹ̀ sì máa ṣe dáadáa síra yín ìwé ìròyìn The Nation ló gbé jáde láàárọ̀ yìí tá a bá wọnú ẹ̀ á mọ̀ sẹ́ẹ̀sì létí wẹ́lẹ́wẹ́lẹ́. ń bí bá a ṣe wọdún tuntun eléyìí tá à ń kíra wa lọ́tún lọ́sì yìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ̀ ti pè ó wọ́n ti ké sí ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè yìí pé dákun ẹ bá wa tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tó ti mẹ́hẹ̀ pátápátá yìí ẹ bá wa mú ìyànjú bá o ojú òpó ìròyìn The Punch iná lèyí ti jáde. tó bó sì jáde lójú òpó ròyìn The Punch láàárọ̀ yìí jẹ́ kémi náà lọ síbi o níbi tí àwọn òṣìṣẹ́ NASU tí wọ́n ti ń pè fún pé kán máa fáwọn láǹfààní láti máa pé ẹni 70 ọdún kó tó di páwọn máa fẹ̀yìntì lẹ́nu ìwé ìròyìn Vanguard ni ló sì gbé jáde láàárọ̀ yìí. lórí ìfẹ̀yìntì tó mẹ́nubà ọ̀hún iná ni ó mú mi wọ ìpínlẹ̀ Anambra lọ o láti inú ojú òpó ìròyìn Vanguard níbẹ̀ táwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ń pòrúurú àwọn akẹgbẹ́ wọn tó ti ta tèrò nípa látàrí àìrí owó eléyìí tó jẹ́ àjẹmọ́nú wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ fẹ̀yìntì gbà ní ìpínlẹ̀ Anambra kílédùà kó ṣàánú wa ní Vanguard ló kọ síta láàárọ̀ yìí. tó jẹ́ kémi ó lọ sínú ìwé ìròyìn Daily Trust níbi tí wọ́n ti ń sọ pé àbádòfin ètò ìṣúná ọdún 2024 òun gangan ló ṣe àfihàn bí Tinubu bí kò ṣe fẹ́ nǹkan rere fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìwé ìròyìn àwọn ẹgbẹ́ òṣèlú Labour Party ni wọ́n sọ bẹ́ẹ̀ sínú ìwé ìròyìn Daily Trust. látinú ojú òpó ìròyìn The Punch yìí náà ni ẹnìkan tó jẹ́ alákòóso ní ìpínlẹ̀ Ondo ó mọ̀ sọ̀rọ̀ ó fohùn léde ó ní ẹ wò ó òun ò mọ̀ sanwó kankan fún ìyàwó Akérèdọ́lù o kóhun tó gba àwọn iṣẹ́ kọ̀ọ̀kan The Punch ló kọ ẹ mọ̀ gbọ́ láti bẹ̀. tó o bá a ṣe ń ṣàjọyọ̀ ọdún tínú ti wá ń dùn tá a sì ń yẹra fún wàhálà wọ́n mọ̀ tí ráwọ́ tó àwọn kan o eléyìí tó jẹ́ pé wọ́n fi ọkọ̀ wọ́n fi kó àpò 64 tó jẹ́ tiẹ̀ wá sóyà ní ìpínlẹ̀ Niger wọ́n ti ráwọ́ tó àwọn olè ọ̀hún báyìí ìwé ìròyìn Guardian ló sì gbé jáde. ẹnìkan tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí Muhammadu Buhari náà mọ̀ ló sọ̀rọ̀ ó ké sí àwọn ọ̀dọ́ ó ní ẹ mọ́ ba ayé ara yín jẹ́ ẹ mọ́ bọjọ́ ọ̀la yín jẹ́ látàrí egbògi olóró eléyìí tẹ́ ẹ mú lòkùnkúndùn yìí ojú òpó ìròyìn The Punch iná ni Buhari ló ti ń kìlọ̀ fáwọn ọ̀dọ́ báyìí. tó jẹ́ ká mọ̀ wọnú àwọn kókó ni lọ ká wá mọ̀ tẹ̀síwájú jẹ́ kémi ó bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ògùn ó kúkú mọ̀ pé ilé báyìí ńlá ti ń kẹsàn-án ròde ẹ jẹ́ kí gbogbo wa báyìí ká mọ̀ dàbọ̀ lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ti YS 87.9 FM ẹ jábọ̀ ṣíkíṣíkí káàbọ̀ wìtìwìtì ká pín síta kí gbogbo ayé lè mọ̀ wípé nítòótọ́ àwa gan à ń sọdún lápá àbí tá a wà yìí bẹ́ẹ̀ bá ti ráwọn tí wọ́n pe kọ́lọ́ tọ̀ǹtì ẹ ti rí wọn níwájú wa kéńtékéńté báyìí ìwọ́n dúró mẹ́ nígbà bá wọnú ẹ̀ ẹ mọ̀ ọ̀yá Ọláìfẹ́ ó mọ̀ pé adédè ẹ̀yìn mọ̀ sí ojúló pọ́nbélé báyìí àgbà ọ̀lẹ́ni yóò bá perú wọn jẹ́ kí n lọ sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún níbi tó ti fi ń dá àwa èèyàn àtàwa olùgbé ìpínlẹ̀ Ògùn lójú wípé àwọn ohun mèremère tó jẹ́ ìdàgbàsókè yóò ṣẹlẹ̀ lọ́dún 2024 eléyìí tá a wà yìí ẹ jẹ́ kí n lọ nú ẹ̀ dáadáa bí wérò yín Guardian ṣe gbé gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba ọkùnrin Dàpọ̀ Abíọ́dún òun ló mọ̀ ti pé àwọn
èèyàn ìpínlẹ̀ Ògùn láti lè fi àyè gba ọdún 2024 pẹ̀lú ìrètí ọ̀tun eléyìí tó yẹ pé ìṣàkóso eléyìí tó wà lóde yìí ó ń ṣiṣẹ́ lé lórí láti lè rí wípé ìgbé ayé ó rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ èèyàn ìpínlẹ̀ Ògùn. Abíọ́dún lásìkò tó ń kí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn wípé ẹ mọ̀ gbìyànjú o kọ́dà akọni nìyín tẹ́ ẹ fi wọnú ọdún tuntun yìí ńlọ́wọ́ á bẹ̀rẹ̀ sí ní mọ̀ sọ síwájú wípé sẹ́ẹ̀rì mò ń lékún ìgbàgbọ́ eléyìí tẹ́ ní nínú ìṣàkóso wa torí pé a fẹ́ ṣiṣẹ́ eléyìí tó nítumọ̀ láti rí i pé àwọn nǹkan tí a sọ fún yín a fẹ́ mú ṣẹ eléyìí tí ó tún jẹ́ kẹ́ ẹ rí wa wípé àwa gan ẹni ìrẹ̀lẹ̀ ni wá tá a ṣetán láti iṣẹ́ fún ìlọsíwájú ìpínlẹ̀ yìí a fẹ́ kẹ́ ẹ rí gbogbo ẹ̀ ọ wá tẹ̀síwájú ó ní mo ṣe ìlérí fún yín o wípé ìjọba wa eléyìí tó wà lóde yìí kò ní yà kúrò nínú ìjẹ́ ọmọnìyàn àti ìfọkànsìn láti rí i pé ìṣedédé nu gbogbo àwọn nǹkan tá a bá ń ṣe àti àkóyawọ́ àámú lọ́kùnkúndùn tá a sì mọ tẹ̀lé òfin eléyìí tó ga jùlọ. Gómìnà Abíọ́dún nígbà tó ń sọ ọ̀rọ̀ ìwúrí yìí tó sì ń sọ ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìlérí fún gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn yìí nígbà tó ń fi ìròyìn síta ìròyìn kíni rẹ̀ eléyìí tó ń fi síta fáwọn èèyàn ìpínlẹ̀ yìí ńlọ́ba sọ ó ní sẹ́ rí ọdún 2023 ògbólógbò ọdún mọ̀ ni o tó sì jẹ́ ọdún tó kún fún ìpèníjà lọ́pọ̀lọpọ̀ fún àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá látara ti ọrọ̀ ajé eléyìí tó kanjú kan mú tó sojú kokoko tí ọ̀gbọ́kàn dúró anybody ńlọ́wọ́ tẹ̀síwájú ó ní sẹ́ẹ̀rì mọ́ wá yẹn ẹ̀yìn èèyàn o tẹ́ ẹ jẹ́ ti ìpínlẹ̀ Ògùn tó yẹ pé bí gbogbo ẹ̀ ṣe rí náà ẹ sì dúró ṣinṣin sórí àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe akọ́nimọ̀ níyìn o. Abíọ́dún wá tẹ̀síwájú ó ní sẹ́ẹ̀rì ìṣàkóso òun ni ló ti ṣe àwọn àṣeyọrí kan eléyìí tó gún mọ́ dáadáa tó sì jẹ́ pé ní Ìgbó àti Òró ìpínlẹ̀ Ògùn ni lòun ti ṣàṣeyọrí ọ̀hún lọ́dún 2023 ó là kojú àwọn ìpèníjà eléyìí tó wúwo ṣùgbọ́n torí pé àjọṣepọ̀ eléyìí tó ní ìtumọ̀ ó lélẹ̀ ló mú ìtumọ̀ wá tí àwa náà tá a fi lè wà bá a ti ṣe wà tá a sì jọ ń ṣe pẹ̀lú ìṣọ̀kan èyí tó jẹ́ ká lè dúró re. Ó ní mo wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àwọn àtìlẹ́yìn eléyìí tẹ́ ṣe gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Ògùn. Ó ní mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ẹ ṣe ń sọwọ́sowọ́pọ̀ tẹ́ ẹ̀ jẹ́ kí nǹkan kan kó wọ àárín yín. Mo nígbàgbọ́ pé lóòótọ́ ẹ jẹ́ ẹni tó nígbàgbọ́ nínú ìṣàkóso wa. Ó ní ẹ wò ó ṣe rí iṣẹ́ yá eléyìí tó jẹ́ orin wa tá a máa fi ń sí iṣẹ́ wa lójú òun gangan ló wà lọ́kàn wa tó sì jẹ́ pé àyà bẹ́ sílẹ̀ báyìí ó bẹ́ iṣẹ́ ni. ẹ já lọ sínú ìwé ìròyìn Guardian níbi tí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọwéradà Abíọ́dún tó ti fi ń dá àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lójú wípé ọdún 2024 yìí ọdún ìdàgbàsókè àwọn nǹkan amáyédẹrùn àtàwọn ohun mèremère ni. àmín. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bó ṣe ń lọ iná lẹ̀ ń gbọ́ ní Wise FM 87.9 nílùú Abẹ́òkúta kó tó di pàmò tẹ̀ síwájú ẹja lójú ọjà náà tá a bá lọ tá a dé padà ẹ mọ̀ gbádùn àwọn ìròyìn ọ̀hún nísànsán ẹ ṣeun ẹ kú kalẹ̀. ṣe ń lọ ìròyìn tó kojú owó ìròyìn tó kún kẹ́kẹ́ àtúpalẹ̀ ìwé ìròyìn ilẹ̀ wa. Precious Family Estate and Investment Limited tún gbé dé o. Stress free cocoa farmland ní tuntun tí wọ́n tún gbé dé fún gbogbo ẹ̀yin èèyàn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà wa. Tẹ́ ẹ fọkàn tán wa lọ́dún tó kọjá nípa dídókòwò pẹ̀lú wa. Lásìkò tá ń ta stress free cassava farmland léyìí tó ti dọbẹ̀ lọ́dún yìí. Ẹ wá gbọ́ àṣeyọrí aláìlẹ́lẹ́gbẹ́ wa yìí ló mú wa tẹ̀síwájú láti tún gbé stress free cocoa farmland kalẹ̀. 300,000 naira ní plọ̀tì kan nígbà tí plọ̀tì mẹ́ta jẹ́ 900,000 naira. Tí éèkà sì jẹ́ 1.7 million naira. Ọdún márùn-ún ní kòkó lò kó tó dowó. Ṣáájú ọdún márùn-ún ọ̀gẹ̀dẹ̀ àgbagbà la ó gbìn pẹ̀lú kòkó yìí. Tá ó sì máa rere bẹ́ẹ̀. Ilẹ̀ éèkà oko pákí tàǹtà ní 600,000 naira. Àti éèkà oko ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tàǹtà ní 800,000 naira ló sì ń tà síwájú sí i. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa bọ̀ ní Precious Family Estate ní nọ́mbà 23 Jídé Josue lẹ́gbẹ̀ẹ́ Ira Kitchen Òkèléwà Abẹ́òkúta 0702 5636 0702 5636. لبيك اللهم لبيك. kò tán ó délẹ̀ kẹrin báyìí tí mo ti process pé mo fẹ́ lọ hajj tí ò bọ́ sí wo ọlọ́run ò pè mí. ọlọ́run pè ọ́ ìwọ lọ tẹ̀lé ni tọ́mọ̀nà. ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn agbèrò alálàájì tí ń dánwò ṣùgbọ́n ìwà kan báyìí ní bẹnu gbogbo wọn. kò rí bẹ́ẹ̀ o ǹjẹ́ ẹ̀yin náà ti bọ́ sí ọwọ́ àwọn alágbèédá agbèrò alálàájì rí. ẹ̀yin ò tí ì jì sọ́fìn wọn rárá ṣùgbọ́n ẹ̀fẹ́ lùgúdẹ. àlè class ajanumura travelling agency limited láàrí ọwọ́ wọn fi sọ̀rọ̀ lákòókò yìí níbi kákọ́ni sí àjà tí ó múra pẹ̀lú ìrọ̀rùn. ilé ìgbélé tí bèbè aramu ní mẹ́kà àti mẹ̀dínà. wọ́n mú yàn sí ara sí àwọn àyè àmì ní mẹ́kà àti mẹ̀dínà pẹ̀lú àwọn àfàtọ́mọ̀ nípa súnà.
lára aṣẹ́ wọn ni ticketing and reservation hotel booking bẹ́ẹ̀ wọ́n ń ṣe student visa gbogbo àwọn tó ti bá iléeṣẹ́ Al-Ikhlas Hajj and Umrah Travelling Agency Limited ṣèrìn àjò rí ló ń gbósùbà sàdánkátà fún wọn bẹ́ẹ̀ bá fẹ́ ṣe àjà tí múra ọdún yìí àyè san díẹ̀ ń bẹ lọ́dọ̀ tiwọn olùléṣẹ́ wọn wà ní number 15 Abiola Way ní ìdojúkọ Albarka Mosque Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn telephone 08035979082 tàbí 08074870039 Al-Ikhlas Hajj and Umrah Travelling Agency Limited òtítọ́nú ní sẹ́ wọ́n fi tayọ. àti tòkè òkun lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ̀tẹ́ tí lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ kájọ máa gbọ́ bó ṣe ń lọ ní YSFM 87. ẹ káàbọ̀ padà láti ojú ọjà ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bó ṣe ń lọ iná ló ń tẹ̀ síwájú látinú ojú òpó ìròyìn Vanguard láàárọ̀ tòní iná ni wọ́n ṣẹ́kọ̀ dé mímọ̀ wípé ẹbú ìfọpo ti ìlú Port Harcourt ó sì wà lábẹ́ àyẹ̀wò láti di pé gbogbo rẹ̀ yóò mú yẹ̀sì ní kété kó tó di pé wọ́n gùn lé iṣẹ́ ẹbú ìfọpo yìí náà ni wọ́n ní ó yẹ kó bẹ̀rẹ̀ iṣẹ́ lóṣù kejìlá ọdún 2023 tá a lò tán yìí àmọ́ wá jẹ́ kó dé mímọ̀ fún wa látẹnu ẹni tó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ìkànsára ẹni ti àjọ NNPC èyí Olúfẹ́mi Ọ̀làdàpọ̀ Ṣónẹ́yẹ iná ló fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wo ẹ lọ rèé fọkànbalẹ̀ o ṣe rí ẹbú ìfọpo ti ìlú Port Harcourt iná làwọn rí dájú pé ó ti dúró re lóòótọ́ àmọ́ àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan iná làwọn ti ń ṣiṣẹ́ tọ̀ lábẹ́lẹ̀ o láti pín gbogbo rẹ̀ ó bọ́ sí ó ṣe gẹ́gẹ́ o gẹ́gẹ́ bí èròǹgbà wa iná lọ ní pé láìpẹ́ láì jìnà àwọn ò rí i pé iṣẹ́ bẹ̀rẹ̀ láti bí ẹbu ìfọpo ọ̀hún ẹ̀ ló ẹ gbìyànjú láti lọ sójú òpó ìròyìn Vanguard níbi tẹ́ẹ̀tì rí i kà síwájú tó ti jẹ́ kó di mímọ̀ wípé ẹbu ìfọpo ti ìlú Port Harcourt ọ̀hún eléyìí tá a ti ń retí rẹ̀ yé ó wà lábẹ́ àyẹ̀wò lọ́wọ́ láìpẹ́ láì jìnà iṣẹ́ òṣèkìní yóò bẹ̀rẹ̀ láti apá abẹ́. tó o bó ṣe sọ pé iṣẹ́ ó bẹ̀rẹ̀ látàpá abẹ́ ni òun náà ló fẹ́mi náà láàyè o láti lè máa tẹ̀síwájú ẹ jẹ́ ká fi àǹfààní yìí ká fi darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook at wise 87.9 FM wise 87.9 FM ẹ wò ó ẹ jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn Vanguard eléyìí tó sọ̀rọ̀ tó ní sẹ́ẹ̀rì àwọn tó jẹ́ òṣìṣẹ́ eléyìí tó jẹ́ ti àwọn fáfitì tí wọn kì í ṣe olùkọ́ni NASU ni wọ́n ti ń pè fún kí wọ́n fún àwọn ní gbèdéke 70 ọdún láti lè máa jẹ́ ọdún ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ti tàwọn ìwé ìròyìn Vanguard ló gbé jáde láàárọ̀ yìí àwọn òṣìṣẹ́ tó yẹ pé wọn kì í ṣe olùkọ́ni láwọn ilé ẹ̀kọ́ fásitì lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ béèrè wípé tó ẹjọ́ o ẹ fún wa láǹfààní ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà a ti ń béèrè wípé kẹ́ ẹ bá wa buwọ́lù àǹfààní kó jẹ́ 70 ọdún ńlá máa lò kó tó di pa máa fi sẹ́lẹ̀ nígbà tó sì jẹ́ pé ẹ tí gbọ́ èsì kankan látọ̀dọ̀ yín ó ní ẹ má jẹ́ kélé yọ jẹ́ tí ọmọ falẹ̀ torí pé ó wù wá láti máa ṣẹ́tẹ̀síwájú ni lélẹ̀ tó tún farapẹ́ òun náà ni àwọn ẹgbẹ́ NASU ọ̀hún ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa pariwo wípé ìjọba àpapọ̀ ni wọ́n fọwọ́ sí i wípé kí àwọn máa lo ọdún 75 nígbà tó sì jẹ́ pé àwọn máa lo 40 ọdún lẹ́nu iṣẹ́ nínú àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti primary àtèyí tó jẹ́ ti àwọn ilé ẹ̀kọ́ eléyìí tó tún jẹ́ ó tún ju ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lọ tó sì jẹ́ pé ó yọ àwọn tó jẹ́ olùkọ́ni tí wọ́n jẹ́ àwọn tó ń kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ ó yọ wọ́n sílẹ̀ nínú ìwé kan eléyìí tí wọ́n fi síta nínú ìpàdé ẹlẹ́ẹ̀kẹjọrú ẹ̀ eléyìí tí wọ́n ṣe ni wọ́n ti sọ pé tó ẹ dákun o èyí tá à ń ṣe lọ́wọ́ nílùú Àbújá yìí ṣèjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà fọwọ́ sí ìwé ọ̀hún tí ẹni tí ó jẹ́ ààrẹ fún gbogbo ẹgbẹ́ náà àti ẹni tí ó jẹ́ ọ̀gá fún gbogbo wọn ọ̀mọ̀wé Makololo Asani àti ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ ọmọọba Peters Adéyẹmí tó jẹ́ akọ̀wé pátápátá ni wọ́n fi ọwọ́ sí tí wọ́n sì ń pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti ṣe àgbékalẹ̀ àbádòfin èyí tí ó fi àyè gba àwọn láti lè jẹ́ pé àwọn máa lo 70 ọdún ó dín ní 5 láti lè jẹ́ pé àwọn ó sì máa lo 40 ọdún fún àwọn tí ó jẹ́ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ tó jẹ́ àwọn olùkọ́ni tó jẹ́ pé àwọn tí kì í ṣe olùkọ́ni tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀bẹ̀ káwọn máa lo 70 ọdún eléyìí tó pé pérépéré nígbà tí wọ́n ń sọ gẹ́gẹ́ bí ìwé náà tí wọ́n fi síta ni wọ́n bá sọ pé ṣe é rí ọjọ́ orí eléyìí tẹ́ filẹ̀ fún àwọn òṣìṣẹ́ tó jẹ́ ti fásitì àti àwọn ilé ẹ̀kọ́ eléyìí tó jẹ́ ti àyè kẹ́kọ̀ọ́ tó wà ní gbèdéke pẹ̀lú àwọn fáfitì tó fi dérí àwọn ilé ẹ̀kọ́ gbogbo lèṣe àti ilé ẹ̀kọ́ ìmọ̀kọ́ni tó jẹ́ pé ó ti wà ní ọdún 75 àti àwọn tó jẹ́ pé wọn kì í ṣe òṣìṣẹ́ eléyìí tó ń kọ́ni tí wọ́n ti àyàfi àwọn tó yàtọ̀ sáwọn ọ̀jọ̀gbọ́n tá a mọ̀ sí pòfẹ́sọ̀ tẹ́ ẹ sọ pé wọ́n lè mọ kúrò ní ọjọ́ orí tó bá ti tó 70 ọdún ó ní ẹ bá wa buwọ́lù ẹ sì jẹ́ kó ní ìbuwọ́lù ó ní bẹ́ẹ̀ ṣe fẹnu sọ ipò ti ṣe é ṣe ẹjọ́ wọnú àbádòfin ẹ jẹ́ kó sì mọ́ lọ torí pé bá a ṣe wà yé ọjọ́ orí tẹ́lẹ̀ fọwọ́ sí yìí ó sì ń yà wá lẹ́nu wípé
àti ìgbọ́n kankan eléyìí tó farapẹ́ bẹ́ẹ̀ bá ti ṣe èyí tó yẹ kẹ́ ẹ ṣe inú tiwa náà dùn láti lè mọ̀ ṣe bẹ́ẹ̀ sì wálẹ̀ fọwọ́ sí yìí ẹ dákun ẹ pèsè àyíká eléyìí tí ó jẹ́ kí gbogbo ẹ̀ kó lè mọ́ lọ kẹ́ ẹ sì ṣe àgbékalẹ̀ òfin eléyìí tí ó fi àyè lẹ̀ fún wa láti mọ̀ ṣe àwọn ìwádìí tí ó jẹ́ kí iṣẹ́ náà kó lè mọ́ rọrùn ẹ wò ó ẹ má jẹ́ kí n kà á jù ẹ já lọ sínú ìwé ìròyìn tí ó jẹ́ ti Vanguard níbi tó sọ pé àwọn ẹgbẹ́ NASU ni wọ́n ti ń pè fún ọjọ́ orí aláàdọ́rin ọdún eléyìí tí wọ́n mọ̀ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ fún àwọn ọmọ ẹgbẹ́ wọn. láti inú ojú òpódò yìí Vanguard eléyìí náà ní ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì wọ́n ní látàrí ìpapòdà àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan látàrí àìrí owó oṣù eléyìí tó jẹ́ owó ìfẹ̀yìntì wọn gbà láwọn ìjọba ìbílẹ̀ mẹ́tàdínláàádọ́je iná ni wọ́n ní lẹ́ka ètò ìlera tí wọ́n jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Anambra iná ni tó jẹ́ pé láàárín ọdún 2015 sí ọdún 2019 iná ló jẹ́ pé wọ́n wà láàárín yìí tí wọ́n ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ni wọ́n wá kóra wọn jọ wọ́n ṣe àkànṣe àdúrà láti rí i dájú pé kí Elédùà kó sí ẹ̀ báwọn kó sí ẹni tó jẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún kó bá wọn kó sí inú láti lè san gbogbo eléyìí tó jẹ́ owó ìfẹ̀yìntì wọn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì yìí pàápàá àwọn tó jóbìnrin iná ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n ní àwọn ṣiṣẹ́ àwọn sin orílẹ̀-èdè yìí fún odidi ọdún márùndínlógójì ìdí táwọn sì ti ń ṣiṣẹ́ yìí náà ni pé láti lè rí pé kọ́ ọjọ́ alẹ́ àwọn kó dára láti lè tọ́jú ọjọ́ alẹ́ tàwọn ni wọ́n ní àmọ́ ọ̀rọ̀ òrí kò padà rí bí wọ́n ṣe lérò wọ́n wá fi gbé ta tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tún lọ́sẹ̀ tí wọ́n níṣẹ́ rí gbogbo èròǹgbà àwọn gbogbo ìrètí àwọn èyí náà mọ̀ ní ìjọba ìpínlẹ̀ Anambra wọ́n ti dojú rẹ̀ délẹ̀ pátápátá o látàrí àìfún àwọn lówó ìfẹ̀yìntì odidi ọdún mẹ́jọ sẹ́yìn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kígbe Ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ àdúrà wọ́n bẹ̀rẹ̀ sí ní kí tọ́tọ́tọ́ pé Ọlọ́run ò sì wá ṣàánú wa báyìí báwa kó sí gómìnà ìpínlẹ̀ yìí àti gbogbo ìṣèjọba ìpínlẹ̀ ọ̀hún nínú kí wọ́n lè sanwó ìfẹ̀yìntì wọn níbi tí wọ́n ti ń kẹ́dùn àwọn ẹ̀mẹ̀wá wọn eléyìí tó ta tẹrù nípa látàrí àìrí owó eléyìí tó jẹ́ ẹ̀tọ́ wọn gbà níbẹ̀ náà ni wọ́n tún ti ń ké sí gómìnà ìpínlẹ̀ Anambra èèyàn ọ̀jọ̀gbọ́n Chukwumaso Ludo wípé kó dákun kó bá wọn dá sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí àwọn ti sin orílẹ̀-èdè yìí àwọn sì lẹ́tọ̀ọ́ láti rí àǹfààní èyí tó jẹ́ àjẹmọ́nú tàwọn gbà owó ìfẹ̀yìntì àwọn iná làwọn ń béèrè fún ọ̀pọ̀lọpọ̀ lára tàwọn ló mọ̀ tí ń ṣe bẹ́ẹ̀ ló ti ta tẹrù nípa látàrí pé àìrí owó fi tọ́jú ara wọn fi ṣe àjọ ara wọn ọjọ́ ogbó làwọn wà yìí àwọn nílò owó eléyìí tó jẹ́ ẹ̀tọ́ tàwọn ẹ wò ó ojú òpódò yìí Vanguard níbẹ̀ ni àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì yìí ní ìpínlẹ̀ Anambra ni wọ́n ti ń ké tantan tí wọ́n sì ń kẹ́dùn àwọn ẹ̀mẹ̀wá wọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó ta tẹrù nípa látàrí ìgbìyànjú wọn láti rí owó tó jẹ́ owó ìfẹ̀yìntì wọn gbà àmọ́ tí wọn kò rí gbà kí lédùn àkómọ̀jà ṣiṣẹ́ fún níṣẹ́ jẹ. àmì kọ́lọ́wọ́n bá mi kọ́mọ̀jà iṣẹ́ fún níṣẹ́ jẹ ni o ọláìfẹ́ o ní ká wọnú ìwé ìròyìn Platform Times níbi tí Sunday Igboho tó jẹ́ ẹni tó ń léwájú fún àwọn tó ń pè fún ìdásílẹ̀ ti orílẹ̀-èdè Yorùbá Nation ó mọ̀ ti fèsì o sí ọ̀rọ̀ kan táwọn iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà sọ tí wọ́n sọ pé àwọn Yorùbá Nation àtàwọn IPOB ni wọ́n ní ètò àlàáfíà àti sí àwọn lára Ìgbòho ti fèsì ó ní Yorùbá Nation kèé mọ̀ ṣe eléyìí tí ń wá wàhálà ó ní à ń pè fún ìbéèrè wa pẹ̀lú ìlànà àlàáfíà ni ẹnìkan tí ó ń léwájú fún àwọn ẹgbẹ́ eléyìí tó ń pè fún ìdásílẹ̀ ti ẹ̀yà orílẹ̀-èdè Yorùbá Nation ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ olóyè Sunday Adéyẹmọ tí gbajúmọ̀ sí Sunday Igboho òun ló mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ló ti kọ́ ọ̀rọ̀ kan tí iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà sọ tí wọ́n sọ pé wọ́n wà lára àwọn tí ò jẹ́ kí iṣẹ́ àwọn kọ́ lọ geere ó ní rárá o kò mọ̀ sí nǹkan tó jọ ó ní sẹ́ẹ̀rí ẹkùn gúúsù ìwọ̀ oòrùn eléyìí tó jẹ́ tó léde Nàìjíríà eléyìí tá a wà ńbẹ̀ ó ní ẹ wò ó ẹ̀yin ológun gangan ẹ̀yin gangan lẹ́ ń tọ ẹ̀tọ́ àti òfin lẹ́ ń tẹ̀ lójúmọ́lẹ̀ tẹ́ ẹ bá sọ pé ẹ̀sìṣẹ́ yín bí iṣẹ́ Sunday Igboho ẹni tó sọ̀rọ̀ yìí lọ́jọ́ Ẹtì tó sì tún sọ lásìkò tí ń kí àwọn ọmọ Nàìjíríà kú ọdún kú oríire tọdún tuntun eléyìí tó bá wà láyọ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ ó ní sẹ́ẹ̀rí gbogbo àwọn nǹkan eléyìí táwọn iléeṣẹ́ ológun léde wa Nàìjíríà sọ wípé lásìkò táwọn ń ṣe ìtúpalẹ̀ iṣẹ́ táwọn ṣe lọ́dún 2023 wípé àwọn rí ẹ̀yà Yorùbá Nation gẹ́gẹ́ bí àwọn tó ń dí àwọn lọ́wọ́ ó ní kọ̀mọ̀ sí nǹkan kan tọ́mọ̀ jọ́ bí ti ń wulẹ̀ òkú mọ́ ó ní sẹ́ẹ̀rí ẹni tó ní jẹ́ adarí ètò ìròyìn
fún iléeṣẹ́ ológun léde wa Nàìjíríà tí wọ́n porúkọ rẹ̀ ní Major General Edward Buba eléyìí tó ń fi ẹ̀sùn kàn wọ́n ó ní ó yẹ kó rò dáadáa o nígbà tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ tó ń sọrú ọ̀rọ̀ yìí síta ó ní níbo gangan ni wọ́n ti rí tí àwa tá a jẹ́ Yorùbá Nation tá a ti ń gbìyànjú láti máa di sí àwọn lára nígbà tó ń sọ̀rọ̀ ó ní sẹ́ẹ̀rí ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ológun lórí ètò ìròyìn yìí ó ló wá ń sọ pé nǹkan tó ń kó ìnira bá ètò ààbò nígbà táwọn ṣiṣẹ́ lọ́wọ́ lápá ọ̀dọ̀ wa ní àyín tó jẹ́ ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ó ní ni pé àwa ó ń tọ́ka sí wa ipa àṣìbá kan Ìgbòho ní rárá o àwọn ọmọ ní nǹkan kan tó jọ nínú ọ̀rọ̀ tí Ìgbòho náà tó wá fi síta lánàá iná ló ti ń sọ̀rọ̀ ó ní sẹ́ẹ̀rí tí iléeṣẹ́ ológun fi síta yìí òun ló jẹ́ ìlànà láti máa sí àwọn èèyàn lọ́kàn àti ìlànà láti máa ba orúkọ ẹgbẹ́ tó jẹ́ ti Yorùbá Nation eléyìí táwọn ń ṣe táwọn sì ń pè fún àlàáfíà àti ìdádúró eléyìí tó nítumọ̀ pẹ̀lú ìlànà à ń tẹ̀lé ó ní ṣé wọ́n fẹ́ kán máa fojú burúkú wo àwọn ni kán máa wo àwọn gẹ́gẹ́ bí ẹni tí ò mọ̀ kan tó ń ṣe ó ní èyí tí wọ́n fi ń ṣerú eléyìí kí ló dé tí wọn ò fi ṣe àgbékalẹ̀ ìṣàkóso eléyìí tí ó fi àyè gba àwọn èèyàn láti máa gbé pẹ̀lú àlàáfíà èyí tí wọ́n wá fi ń ṣerú eléyìí fáwọn ó ní wọ́n wá ń fún àwọn wọ́n ń fáwọn lórúkọ eléyìí tí ò nítumọ̀ pẹ̀lú ìrètí pé àwọn èèyàn mọ̀ fojú tí ọ̀dà wo àwọn ó ní kò sí ní tó jọ o ẹ fẹ́ gbádùn ròyìn dáadáa ẹ lọ sójú òpó ròyìn Platform Times níbi tí Sunday Igboho tó ti ń fèsì fún iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà wípé àwọn táwọn ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá àlàáfíà àmọ́ làwọn fi ń béèrè fún o àwọn ò ní àlàáfíà kankan lára. látinú ojú òpódòyìn Vanguard lẹ́yìn náà lọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú alámòjútó gbogbogbò ti ilé ìjọsìn Redeemed Christian Church of God èyàn Pastor Enoch Adébóyè iná ló mọ̀ ti sọ̀rọ̀ ó ké sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ké sí wọn wípé ṣe ẹ̀rí ọ̀yọ́ ọmọ orílẹ̀ Nàìjíríà yìí ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa o kẹ́ ẹ wá gbọ́ ọ̀rọ̀ eléyìí tó jẹ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tá a fẹ́ sọ sétí ìgbọ̀nyìn o ṣe ẹ̀rí Nàìjíríà tá a wà yìí ẹ mọ́ wulẹ̀ retí pé gbogbo nǹkan ó dẹ̀rọ̀ ní kíákíá lákòókò tá a wà yìí ńgbà tó ń sọ̀rọ̀ tó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ ó ní ẹ wò ó ṣe ẹ̀rí Nàìjíríà tá a wà yìí yóò mà kọ́kọ́ lé kókókókó kó tó di pé gbogbo rẹ̀ ó padà wá dẹ̀rọ̀ ẹ̀yin náà ti mọ̀ pé bá ẹni tó bá fẹ́ gòkè ògo yóò kọ́kọ́ la àwọn àdójúkọ kọ̀ọ̀kan kọjá èyí náà ni ọ̀rọ̀ tí Nàìjíríà yìí tó wà báyìí o Adébóyè Pásítọ̀ Adébóyè sọ̀rọ̀ lákòókò tó ń sọ àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tọdún 2024 nílé ìjọsìn kan ní ìpínlẹ̀ Ògùn tá a wà yìí níbẹ̀ ló ti wá ń ké sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ̀yin ọmọ mi o ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ o ṣé ẹ rí nǹkan tó ń lọ lórílẹ̀-èdè yìí àwọn àkókò àdójúkọ rẹ̀ iná lámọ̀ wa o láìpẹ́ láì jìnnà gbogbo rẹ̀ yóò ṣe pé ni yóò padà bọ́ sípò rere ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó sì gbà wọ́n lámọ̀ràn pé ẹ mọ́ sọ retí nù bàbá sọ́lẹ̀ ẹ mọ́ tún sọ retí nù ṣe rí gbogbo atẹ́gùn ìjì tó ń jà lọ́tún tó ń jà lósìyè láìpẹ́ láì jìnnà gbogbo rẹ̀ yóò padà bọ̀ sípò rere àmọ́ ẹ mọ́ lọ rèé rò pé ní kọ́mọ́kọ́mọ́ ní gbogbo ẹ̀ ó mú yẹ̀sì o irọ́ ni o yóò kọ̀ọ̀kọ́ pẹ́ díẹ̀ àmọ́ ẹ ṣàlọ́ rèé fọkàn balẹ̀ láìpẹ́ láì jìnnà á dé bùtí ògo ojú òpó ìròyìn Vanguard ní ìròyìn lẹ́yìn ló ti jáde níbi tí Pásítọ̀ Adébóyè ti ń sọ sí ti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé nǹkan tó le koko yìí yóò kọ̀kọ́ le kókókó àmọ́ láìpẹ́ láì jìnnà yóò ṣe kiri yóò padà dẹ̀rọ̀ Vanguard ló kọ́ ẹ lọ rèé kàn síwájú sí i. orílẹ̀-èdè Nàìjíríà ó dẹ̀rọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run àmì àṣẹ ẹ jẹ́ ká lọ sójú òpó òpolówó ọjà tá a bá tún dé padà ká máa mú àwọn ìròyìn eléyìí tó tún ní ṣe pẹ̀lú ilẹ̀ wa orílẹ̀-èdè Nàìjíríà à ń bọ̀. 7.9 wà á ti máa gbọ́ Abẹ́òkúta ibẹ̀ la fi kalẹ̀ sí bó ṣe ń lọ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́ wá. bó ṣe ń lọ ìròyìn tó pójú owó ìròyìn tó kún kẹ́kẹ́ àtúpalẹ̀ ìwé ìròyìn lẹ́wà ìròyìn ẹsẹ̀ kúkú àti tòkè òkun lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kájọ máa gbọ́ bó ṣe ń lọ ní YSFM 87.9 wà á ti máa gbọ́ Abẹ́òkúta ibẹ̀ la fi kalẹ̀ sí bó ṣe ń lọ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́. Master Bakers Association Abẹ́òkúta branch ń fi àsìkò yìí pé gbogbo ọmọ ẹgbẹ́ Master Bakers Association Abẹ́òkúta branch síbi ìpàdé ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí Master Bakers Association Abẹ́òkúta branch ń fi àsìkò yìí pé gbogbo ọmọ ẹgbẹ́ Master Bakers Association Abẹ́òkúta branch síbi ìpàdé pàtàkì tó máa wáyé lọ́jọ́ Tuesday 9th of January 2024 ìpàdé yìí máa dá lórí ìdàgbàsókè àti ìlọsíwájú ilé tó kan gbogbo ọmọ ẹgbẹ́ lápapọ̀ ìpàdé náà máa wáyé nílé ẹgbẹ́ Master Bakers Association Abẹ́òkúta branch tó wà ní Ìdí-Òrí Abẹ́òkúta
bẹ̀rẹ̀ ní dédé aago 12 ọ̀sán kí a má ṣe rí ọmọ ẹgbẹ́ kankan tí kò ní wá síbi ìpàdé náà. Olùkéde Alhaji M.A. Akanbi Tèkóbọ̀ alága Elders Forum fún gbogbo ẹgbẹ́ Master Bakers Association Abẹ́òkúta branch. Sọ pé kò sí kékeré akàn tí ò nílé lórí owó ẹni tí ò jẹrẹ ẹ̀ máyé ni o. Má jáfara máa bọ̀ ní May 7 Unique Homes and Properties. Ká bá ọ ṣètò ilẹ̀ lọ́nà tó rọrùn gbà. 50% péré ló máa san tá a fi máa yọ̀ǹda lẹ̀ fún ọ. Wàá máa báṣẹ́ ilé kíkọ́ yẹn lọ tí wàá sì máa san yìí tó kù díẹ̀ tí wàá fi san tán. Anílẹ̀ ní mile 8 Ajébọ̀ road 850,000 naira ní 300,000 naira látàtà lámùtú. Òjèrè 2 million naira nìyẹn 1.2 million naira nílẹ̀ wa ní onígangan. Ilẹ̀ pọ̀ lọ́bìbà níléwó orílẹ̀ alámàlà àtàwọn agbègbè míì fún iṣẹ́ ọ̀gbìn. Alára àgbàyídá ni wá. Tẹ̀ bá ní properties tẹ́ fẹ́ sọdowó lẹ́sẹ̀kẹsẹ̀ ìbáàjẹ́ ilé epo mọ́tò motorcycle tricycle air conditioner deep freezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ sọ fún wa àbáyín wa bá yà sí lẹ́sẹ̀kẹsẹ̀. gbogbo igi tí elégèdè wa bá fọwọ́ kàn dídùn ni ẹ sọ pé ó ti lọ. May 7 Unique Homes and Properties shop 88 ìtòkú shopping mall ìtòkú Abẹ́òkúta. ẹ pè wá sórí 070-3988-8784 070-3988-8784. máa gbọ́ wá bó ṣe ń lọ ìròyìn tó kojú owó ìròyìn tó kún kẹ́kẹ́ àtúpalẹ̀ ìwé ìròyìn ilẹ̀ wa ìròyìn ẹsẹ̀ kúkú àti tòkè òkun lọ́lọ́kan-ò-jọ̀kan ẹ̀tẹ́tílẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ kájọ. ọlá ìfẹ́ o yé ká padà sínú ìwé ìròyìn káwọn kàwọn èyí tó tún bẹ lọ́wọ́ wa ẹ wò ó àwọn tó jẹ́ àwọn elépo tó jẹ́ tabẹ́lé lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n gbọ́dọ̀ máa ṣe ìfiléde epo eléyìí tí àgbá rẹ̀ tí ó tó 380 eléyìí tó yẹ pé wọ́n mọ̀ ṣe lójoojúmọ́ fún àwọn bùdó òfọpo eléyìí tó jẹ́ ti abẹ́lé látinú oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí àjọ tó rí sí bí a ṣe ń pín epo yíká àti ìdó orílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn ni wọ́n sọ sínú ìwé ìròyìn leadership iléeṣẹ́ eléyìí tó ń rí sí bí a ṣe ń pín epo yíká àti ìdó lórílẹ̀‐èdè wa Nàìjíríà NUPRC àwọn mọ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ o tí wọ́n ti sọ di òfin tán sì ti pa láṣẹ fáwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ọmọ orílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n sì jẹ́ pé iṣẹ́ tí wọ́n yàn láàyò ni kí wọ́n máa pèsè epo wọ́n sọ pé tó lásìkò yìí ọmọ ti dòfin o bẹ́ẹ̀ ló ti dàṣẹ fún yín ẹ gbọ́dọ̀ máa pèsè epo eléyìí tí ó tó àgbá lọ́nà 483 lójoojúmọ́ eléyìí tí ó sì jẹ́ pé àwọn bùdó òfọpo tó jẹ́ ti abẹ́lé lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun gangan ńlẹ̀ gbọ́dọ̀ ti máa ṣe fún ìgbà àkọ́kọ́ nínú oṣù mẹ́fà nínú ọdún 2024 nọ́mbà tẹ̀síwájú wọn ní gẹ́gẹ́ bí òfin àti ìlànà tuntun eléyìí tí wọ́n gbé jáde lórí ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìpèsè epo lábẹ́lé ni wọ́n ti gbé síta o wípé èyí lẹ́ẹ̀mọ́ tẹ̀lé tí àjọ náà tí wọ́n sì ti lù lóǹtẹ̀ eléyìí gangan ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti lè jẹ́ iṣẹ́ pàtàkì láti rí pé ìpèsè epo lórílẹ̀‐èdè wa Nàìjíríà yóò bọ́ sí nǹkan tí ó bọ́ sí rọrùn tí ò ní mọ̀ ṣe ségesège mọ́ wọ́n ní lára àwọn nǹkan tí wọ́n tún retí látọ̀dọ̀ àwọn tó jẹ́ ibùdó òfọpo eléyìí tó jẹ́ ti abẹ́lé lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni a ti rí ilé iṣẹ́ ìfọpo eléyìí tó jẹ́ ti Dangote oil refinery eléyìí tó yẹ pé wọ́n ní wọ́n fóun náà láǹfààní láti lè máa pèsè àwọn epo yìí tó fi dórí àwọn ilé iṣẹ́ ìfọpo mẹ́ta eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà ṣùgbọ́n wọn ò kárúkọ wọn lẹ̀ wọ́n ní gẹ́gẹ́ báwọn ṣe tò ó kalẹ̀ yìí gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí bí a ṣe ń pín epo àti ìlànà tá à ń gbà darí epo wọ́n ní lójúmọ́ ó yẹ ká mọ̀ rí àgbá 160 eléyìí tó yẹ pé a mọ̀ rí lójúmọ́ látọ̀dọ̀ iléeṣẹ́ Dangote tó sì jẹ́ pé wọ́n ṣetán láti mọ̀ gba ìṣí eléyìí tó pọ̀ jùlọ nínú àwọn ìpín epo èyí tá a fẹ́ mọ̀ gbé jáde tí ó sì mọ̀ fún wọn ní àǹfààní láti lè mọ̀ mú àgbá epo 325 jáde lójúmọ́ ẹ wo ara àròyìn tó ń jẹ́ ká mọ̀ fọkàn balẹ̀ lọ́dún 2024 òun mọ̀dé léyìí tẹ́ ẹ bá ń gbọ́ ẹ la fọkàn balẹ̀ òun gangan ńlọ́mọ̀ bá dé o pẹ̀lú bẹ́ẹ̀ sọ pé àwọn tó ń pèsè epo lábẹ́lé ni wọ́n máa fi epo eléyìí tó tó àgbá 483 tí wọ́n máa fi ṣọwọ́ lójoojúmọ́ sáwọn bùdó òfọpo eléyìí tó jẹ́ ti abẹ́lé láti inú oṣù kẹfà ọdún yìí ẹ lọ fọkàn balẹ̀ náà. ẹ lọ fọkàn balẹ̀ níbi gbogbo wa ṣe ń ṣe bẹ́ẹ̀ tá a
wọdún tuntun eléyìí tá à ń kíra wa lọ́tún lọ́sìn yìí èyí náà làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n sọ̀rọ̀ ni wọ́n kì í sí ìjọba àpapọ̀ wípé ẹ kojú àdójúkọ eléyìí tí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí tó ń kojú lọ́lọ́ta wáyé o láti inú ojú òpódòyìn The Punch lákòókò yìí iná làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ o la àlàkalẹ̀ tuntun míì tó jẹ́ ọdún tuntun fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbẹ̀ tí wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n ní ẹ wò ó ìjọba àpapọ̀ àníṣe gbọ́dọ̀ wá òpin débà ìpalára eléyìí tí ọrọ̀ ajé ilẹ̀ yìí tó ti dẹnu kọlẹ̀ pátápátá yìí tó ti débà ìgbé ayé rọrùn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nínú ìgbà tí ẹni tó jẹ́ olùdíje dupò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn níbi ètò ìdìbò ipò ààrẹ tó wáyé lọ́dún 2023 tó kọjá yìí tó tún jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ìyẹn Àtíkù Abubakar tóun ti ìgbìmọ̀ àwọn àgbààgbà ní Èkìtì nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde lánàá ọjọ́ àìkú Sunday níbẹ̀ ni wọ́n ti fi gbèta wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà yìí lákòókò yìí ó mọ̀ jẹ́ ìnira gbáà fún wọn láti là ó láti rí jẹ láti rí mu ó ní pàápàá jùlọ ṣẹ́sì ẹ̀rí lágbọ́n àwọn tó ń pèsè nǹkan lórílẹ̀-èdè nàìjíríà yìí ó ní wọ́n ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn ìgbìmọ̀ oníròyìn lórílẹ̀-èdè nàìjíríà yìí lọ́tún lọ́sẹ̀ níbẹ̀ tí wọ́n ti ń sọ̀rọ̀ pé ṣe ẹ̀rí nàìjíríà ta wàyé ó nílò kí wọ́n tètè wá ojútùú sí gbogbo àwọn nǹkan tó ti mẹ́ẹ̀ pátápátá o pàápàá jùlọ lágbọ́n ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí wọ́n ní wọ́n gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ ńlá gbáà ni o nígbà tí Tinubu wọlé èyàn lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún nínú ọdún 2023 tá a lò tán yìí wọ́n ní nígbà tó yọ owó ìrànwọ́ orí epo rọ̀bì ní nǹkan bẹ̀rẹ̀ sí ní ṣe kíni ló bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n ní epo rọ̀bì owó epo ìyẹn kọ́kọ́ gbówó lórí láti owó tó tó 185 naira wọ́n ní ló bá bọ́ sí 620 naira sí 650 naira gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní mẹ́ẹ̀ lọ́tún lọ́sẹ̀ wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àtijọ́ àtẹmugan pàápàá ó wá ṣọwọ́ ọba kan níbẹ̀ lọ́ti wá ń sọ̀rọ̀ lọ́tún lọ́ ń sọ̀rọ̀ lọ́sẹ̀ ẹ̀wọ̀n bí n bá ní tẹnu bọ̀rọ̀ àkókò ní gbà wá iṣẹ́ àlọ́sójú òpódòyìn The Punch lábẹ́ ìtàn tẹ̀lé bá a ṣe ń kíra wa lọ́dún tuntun tá a mú owó tá a wọ̀yẹ́ èyí náà lọ́mọ orílẹ̀-èdè nàìjíríà ń sọ̀rọ̀ wọ́n ké sí ìjọba àpapọ̀ ẹ bá wa gbójú agan sí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ilẹ̀ yẹn tó ti mẹ́ẹ̀ pátápátá ẹ bá wa wọ̀nà àbáyọ sí o The Punch náà lẹ́tì rí kà síwájú. tó bí wo ìròyìn The Punch ṣe gbé jáde lápá ọ̀dọ̀ ti ẹni Daily Trust náà tún rú jáde lọ́dọ̀ mi ń bí lórí ọ̀rọ̀ ìdìbò gómìnà ti ìpínlẹ̀ Ògùn wọ́n ní ẹ̀yẹ́ máa dáyà já wa o gbogbo wa náà sáà lè yan Tinubu ẹ̀yẹ́ dáyà já wa Adébútú ló sọ bẹ́ẹ̀ sínú ìwé ìròyìn Daily Trust ẹ jẹ́ ká jọ gbéra pa ká wọnú ẹ̀ lọ lórí ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìdìbò gómìnà tó jẹ́ ti ìpínlẹ̀ Ògùn àdíje dupò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP nínú ètò ìdìbò ọlọ́jọ́ 18 oṣù kẹta ọdún 2023 eléyìí tá a ṣẹ̀ṣẹ̀ lò tán yìí ládi Adébútú ló ti bẹ̀rẹ̀ sí ní máa sọ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìpè ẹ̀jẹ̀ yà yẹra fáwọn ìwà kẹ́ mọ́ dáyà já ẹgbẹ́ tó bá ti jẹ́ ẹgbẹ́ alátakò yín ẹ sàkúkú mọ̀ gbogbo wa náà lè yan Tinubu àbẹ́wò ní alẹ̀ nígbà tí Adébútú ti ń gbéná wojú ìkéde eléyìí tí gómìnà Dàpọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe kéde gómìnà Dàpọ̀ Abíọ́dún gẹ́gẹ́ bí olùborí nínú ètò ìdìbò gómìnà eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn tó sì jẹ́ pé wọ́n fi ìdí ìdájọ́ múlẹ̀ nínú oṣù kẹsàn-án ọdún tá a lò kọjá ní kíákíá yìí ó bá sọ ó ní ìpẹ̀jọ́ eléyìí tóun kó jáde tó sì jẹ́ pé onídàájọ́ Hamidu Kunasa àwọn àtàwọn èèyàn rẹ̀ ni wọ́n sọ pé ìgbẹ́jọ́ tóun gbé wá o kò lẹ́sẹ̀ ńlẹ̀ tí wọ́n sì dànù èyí nínú oṣù kẹsàn-án èyí nínú ẹjọ́ eléyìí tó jẹ́ ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn Adébútú wá bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ ó ní sẹ́ẹ̀rí ìdájọ́ eléyìí tí wọ́n gbé wáyé tó yẹ pé ẹlẹ́nu méjì tí wọ́n pín ẹlẹ́nu kan tán pín sí ẹnu méjì ó ní kò ká mi lá o Adébútú wá ń sọ̀rọ̀ yìí nígbà tán ṣe ìpàdé àti àpèjẹ ti ìparí ọdún eléyìí tí wọ́n ṣe fún gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú People Democratic Party eléyìí tó wáyé lólú ilé ẹgbẹ́ náà tó wà nílùú Abẹ́òkúta ibẹ̀ ló ti ń sọ ó lóun sì nígbàgbọ́ o wípé ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yóò fún òun ní àṣeyọrí eléyìí tóun ń béèrè tí wọ́n sì kéde òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jáwé olúborí ó wá ń sọ nípa èrò ọkàn rẹ̀ ó ní èròǹgbà òun ó lọ kọjá tọ̀rọ̀ òṣèlú ó ní èròǹgbà òun ó kọjá pé bóyá èèyàn ń sọ pé mo jọ́mọ ẹgbẹ́ kan àbí mi jọ́mọ ẹgbẹ́ kan ó ní tó kàn mí gbẹ̀gbẹ̀gbọ̀n ó ní pé ká máa ṣe wáàsí ká máa ṣe wàásù eléyìí tó ní ṣe pẹ̀lú jíjọ́ kan àti ìṣọ̀kan orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní sẹ́ẹ̀rí èyí tó kàn èmi jù ó ní pé kí àwọn èèyàn tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ nípínlẹ̀ yìí kí wọ́n yẹra fún pé ká máa dáyà já àwọn tó jẹ́ ẹgbẹ́ alátakò pẹ̀lú orúkọ pé àfẹjọ́ yín sùn Tinubu tí Tinubu bá gbọ́ ó ní ní kíni gbogbo wa lè yan Tinubu eléyìí èsè pé bóyá ọ̀rọ̀ òṣèlú kan àbí ẹgbẹ́ òṣèlú kan ó
ní kò sí nǹkan tó jọ ó ní a ti rí ẹni tó jẹ́ adíje dupò gómìnà eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Sógúnlẹ̀ ó ní ó wà níkàlẹ̀ tó sì máa wo èèyàn rẹ̀ wá eléyìí tó ṣe pé tọ̀ wọ́n fẹ́ ṣe tán láti darapọ̀ ó ní kì í ṣe pé wọ́n ṣe tán o láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n gbogbo wọn náà ni wọ́n ti mọ̀ ó ní bó tilẹ̀ jẹ́ pé àwọn tún wá lè padà pèrò tí wọ́n dà kí wọ́n dapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ó ní ìyẹn ò kàn wá o èyí tó kàn wá ni pé ẹ̀yẹ́ máa dúnkokò mọ́ àwa mọ́ wípé kíni bí Tinubu bá gbọ́ ó ní sẹ́ rí ẹgbẹ́ òṣèlú wa ẹgbẹ́ òṣèlú PDP òun ló ń pè fún ìjọ kan ọmọléèdè Nàìjíríà àti ìjọ kan ọmọ ìpínlẹ̀ Ògùn ó ní èmi ọmọ wa ṣe kàmpéènì ẹ má rò pé bóyá ṣe ni mò ń ṣe ìpolongo òdìbò lónìí ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ òótọ́ ká sì sọ kó kan etí àwọn tó yẹ kó kàn ẹ wò ó à ń gbàgbọ́ wípé ṣe rí ọ̀rọ̀ pé a fẹ́ máa ṣe nǹkan kan lérí tó ní ṣe pẹ̀lú owó kì í ṣe pé a fẹ́ fáwọn èèyàn lówó ìjọba nílò láti máa ṣe àwọn nǹkan táwọn aráàlú ò fi máa rí owó tí wọ́n fi máa rí ọrí àpínkẹ́ máa fọ́ owó síta fún wọn. wo má jẹ́ ń sọ̀rọ̀ jìfẹ́ jẹ́ ká lọ sínú ìwé ìròyìn Daily Trust níbi tí adíje dupò gómìnà nípínlẹ̀ Ògùn láti inú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Ládi Adébútú bó ti ń sọ fún wọn pé tó ẹ̀yin ẹgbẹ́ òṣèlú APC ẹ̀yẹ́ máa dáyà já wa mọ́ gbogbo wa lèèyàn Tinubu. tó ló lábẹ́ bẹ́ẹ̀ iná ni ìròyìn eléyìí ń lọ jáde láti inú ojú òpódòyìn The Punch láàárọ̀ tòní níbi tẹ́ni tó ti fi ìgbà kọjá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí Muhammadu Buhari ló mọ̀ sọ̀rọ̀ lánàá ọjọ́ àìkú Sunday o níbi tó ti ké sí àwọn ọ̀dọ́ tí wọ́n jọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ti kì wọ́n lọ tó lágbo ìkìlọ̀ sétí ìgbọ̀ wọn ó ní kí wọ́n yàgò fún egbògi olóró nítorí pé kíni wọ́n bá tẹ̀ síwájú lórí egbògi olóró yìí tí wọ́n mú lọ́kùnkúndùn ọjọ́ iwájú wọn iná mọ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n bàjẹ́ yìí o nígbà tí Buhari ń sọ̀rọ̀ tó ní ṣe rí gbogbo àwọn àdójúkọ eléyìí tá à ń kojú lóde Nàìjíríà pàápàá jùlọ gbogbo ìgbìyànjú wọn láti mú òpin dé bá lílo oògùn olówó lórílẹ̀ Nàìjíríà yé iná làwọn rí pé àwọn ọ̀dọ́ yìí gangan káwọn tètè yá ké sí wọn pé gbogbo nǹkan tẹ̀ kóra yín wọ̀ tẹ̀ ń wọ̀ tẹ̀ ń ṣèyé ẹ gbìyànjú láti dẹ́kun rẹ̀ o ẹni tó jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ìtẹ́lẹ̀ rí iná ló ń sọ̀rọ̀ ní Katsina níbẹ̀ tó ti ń sọ àwọn ọ̀rọ̀ níbi àpéjọ lọ́jọ́ kan tó ti ń sọ̀rọ̀ pé ṣe rí àwọn ọ̀dọ́ yìí àwọn gangan iná ló yẹ kó ṣe kíni kí wọ́n kọ́kọ́ paná lílo egbògi olówó lórílẹ̀‐èdè Nàìjíríà bọ́ bá ti ṣe lápàtọ̀dọ̀ tiwọn yóò tètè níyànjú lọ́dọ̀ àwọn tó kù tí wọ́n ń gbìyànjú láti paná rẹ̀ ó wá níṣẹ́ rí ẹ̀yin ọ̀dọ́ yìí ó dàbí ẹ̀yin pé ti gbàgbé wípé ẹ̀yin gangan lọ́jọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà yìí ẹ̀yin lóògùn ọjọ́ ọ̀la kí ló wá dé tẹ́ wá ń gbìyànjú tẹ́ tí wá ń ṣe nǹkan tí ó bọ́jọ́ ọ̀la yín jẹ́ ẹ gbìyànjú láti kúrò níbẹ̀ ẹ dẹ́kun àti mọ́ lo egbògi olóró ẹ̀yin gangan lọ́jọ́ ọ̀la wa torí pé kíni bẹ́ẹ̀ bá gbìyànjú láti tẹ̀síwájú lórí mímá lo egbògi olóró yóò mọ̀ ṣe àkóbá ńláńlá fún yín o àpapọ̀ jùlọ fún ọjọ́ iwájú yín ẹ lọ sójú òpódòyìn The Punch níbi tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Muhammadu Buhari tó ti ń lago ìkìlọ̀ sétí ìgbọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n yàgò fún lílo egbògi olóró torí pé kí ni ọjọ́ iwájú wọn iná ni wọ́n bàjẹ́. tó jẹ́kẹ́mi sáré mélé lóní pápápá wọ́n ní àbádòfin ètò ìṣúná ọdún 2024 wọ́n lélẹ̀ gangan ló ṣe àfihàn pé Bọ́lá Tinubu fúnra rẹ̀ tó jálásí orílẹ̀-èdè Nàìjíríà kò ka àwọn èèyàn kún bí tí ń wulẹ̀ òkú mọ́ àwọn ẹgbẹ́ Labour Party ni wọ́n sọ bẹ́ẹ̀ sínú ìwé ìròyìn Daily Trust ẹ jẹ́ ká sáré mu lóní pápápá bí ẹgbẹ́ òṣèlú Labour Party LP bí wọ́n yẹ ṣe bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀síwájú sọ̀rọ̀ ìpèsè rí ihun tí wọ́n fọwọ́ sí nílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ léde wa Nàìjíríà lásìkò yìí ń ló jẹ́ àfihàn wípé ìtọ́jẹ́ ìgbé ayé ìrọ̀rùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò mọ̀ jẹ́ àti ìjọba tí ń ṣàkóso àti àwọn ọmọ ẹgbẹ́ àtàwọn tó jẹ́ ti asòfin orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní kò mọ̀ jẹ́ wọ́n lógún o wọ́n ní tó jẹ́ wọ́n lógún ni pé kọ́sàmọ́ gbégbé ayé gbẹ̀ngbẹ̀ngbẹ̀ káyé tiwọn nìkan kọ́mọ dá yàtọ̀ nígbà tí ẹni tó jẹ́ akọ̀wé ètò polongo fún ẹgbẹ́ òṣèlú Labour Party tó ń sọ̀rọ̀ Obiora Ivo nígbà tó ń sọ̀rọ̀ yìí lánàá nínú iṣẹ́ ìkíni ọdún tó ń fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ẹgbẹ́ òṣèlú Labour wọn ibẹ̀ ló ti sọ̀rọ̀ pé tó kọ́lọ́wọ́n bá mi kó jẹ́ ọdún 2024 yìí kó jẹ́ ọdún èlé tí ó mú àṣeyọrí wá bá wa tó sì síbẹ̀ tán bẹ̀rẹ̀ sí ni máa rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí i pé wọ́n bu ojú wo ìlànà èlé tí wọ́n fi ń ṣètò ìṣúná èlé tí wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ lẹ́ka ẹ̀ka nǹkan tí wọ́n kó síbẹ̀ àti nǹkan tí wọ́n fẹ́ fi wọ́n ṣe ó ní láìsí àní-àní ẹ̀yin náà wò dáadáa ẹ̀ rí i pé ìṣàkóso ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lórílẹ̀‐èdè wa Nàìjíríà lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó lóun ló jẹ́ pé ó ti mú gbogbo nǹkan eléyìí tó ní ṣe pẹ̀lú ìgbé ayé rọrùn ètò ààbò àti ìgbé ayé ìdùnnú eléyìí táwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ń béèrè ó ti mú un dání ó ní tẹ́ ẹ bá ti wò ó ẹ̀ rí i pé gbogbo ń tó wà ńbẹ̀ èyí tó kan àwọn tí ń bẹ nípò ìṣàkóso nìkan ló kúnnú
nínú ẹ̀ èyí tó káràlú ó là ṣe bẹ́ẹ̀ àwa àtìlẹ́yìn tó sì ṣe àfihàn pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọn ò kà wọ́n kún nínú ètò ìṣúná náà. elédùn àwọn bàbá yanjú ọ̀rọ̀ nàìjíríà. ní báyìí ká ṣe kíni ká ṣe àyè sílẹ̀ fún àwọn aráalé láti bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé wọlé láti sọ àwọn ìwòye tiwa lórí àwọn ìròyìn tá a kówóde láàárọ̀ tòní 070477879 070477879 tàbí 09050089879 hello. Hello, ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́ o. Happy New Year. wish you say. lágbára ọlọ́run ọdún ilé òní ṣàṣe mọ́. àmì ọlọ́run. àṣẹ iṣẹ́ àmọ́dún lágbára ọlọ́run. àmín. orúkọ tèmi ni wise táyé tápà ọmọ ìyẹlẹ́pà Mr Network láti ìlú Abẹ́òkúta. ẹ bá mi kí wise bangaruba wise ọláìṣẹ́ lágbára ọlọ́run orí lọ́dún yìí. eléyìí tí èmi fẹ́ tọ́ka sí bàbá wa pásítọ̀ wa bíṣọ̀bù orí adébóyè nǹkan tí wọ́n sọ nípa ọ̀rọ̀ nàìjíríà bí àkọ́kọ́ lè kókó tó dà ẹ wo ìyàwó ìṣomi ọbẹ̀ o tí wọ́n jọ á ti bọ́ sí 2024 báyìí kí bàbá wa Tinubu tí wọ́n jọ nítorí ọlọ́run kọjá kó dẹrùn èyí tí a jẹ́ 2023 ti tó ìyá ẹ ti tó kọjá kó dẹrùn báyìí ìyá oníjẹ gbogbo wa ara òní ni wá ẹ ṣe o. ẹ ṣeun àmì ara òní ni wá lágbára ọlọ́run. ara òní ni wá lágbára lọ́lọ́run. hello. 09050089879 09050089879 hello. tàbí 070477879 hello. ẹ kú ojúmọ́. akínyìn o. àmín. ojú òpó yẹn ò dáa. hello. gbọ́ yín dáadáa ìgbìyànjú láti pè wá padà. ẹ kú ojúmọ́ o. ní láwọn ẹ̀lágbọ́n ẹ̀kọ́ ọdún àkúyè láti sàmọ̀dúró. àmín o. orúkọ tèmi látọjọ́ látòkè ààrẹ gbà. ẹ káàbọ̀. èmi kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọba ọdún ìdẹ̀rùn ní kákọ́ sí ìdí ẹ o. ìnira ìpọ̀jù lọ́dún tó kọjá o lágbọ́n náà rẹ̀ fún ọ̀sẹ̀ gbogbo kí ni wọ́n ń gbà tó fẹ́ dìbò fún ọ. oníkọ́ náà ń jẹ́ kọ́ múlu wá sí ìmùṣẹ́ lásìkò tá a wà yó. lórí ìṣe ọ̀rọ̀ epo oníṣẹ́ àti ìjàmọ̀ pé epo ti wà nàìjíríà láti pọ̀ sí i. kíkó wálé láti ẹ̀fẹ̀ ẹ ṣé o. ẹ ṣeun yóò wálẹ̀. hello. ojú wa náà ni ó ṣe. ẹ̀lú ẹ̀ka ẹ̀kọ́ ètò ọlọ́run máa fi ń ṣe. àmín. àjọpọ̀ bí ètò ọgbà ẹ̀rọ máa jẹ́ fún wa lágbọ́ ọlọ́run bá ọ. àmín ọlọ́run. orúkọ tèmi náà ń di ọ̀gá ńlá àtàṣírò. ẹ káàbọ̀. àbí ààrẹ wa lórí ọ̀rọ̀ kílé tó wa tó ṣe ọlọ́wà fún wọn ní kókó náà ojú lágbọ́ ọlọ́run bá ọ. àmín. kọ́ wá yọ ọkọ̀ ọjọ́ kékeré ìwádìí ọkọ̀ ọjọ́ kọ́ bá ṣe lówó kíákíá ọkọ̀ lè fi ọlọ́run bá eku yẹn nígbà tó kọ́ wọlé èdè nàìjíríà o. ara ń kọ́ àwọn èèyàn gidi gan ọjọ́ iléeṣẹ́ yóò ní gbàgbé o. àmín àmín. hello. hello. ní ẹ máa pààrọ̀ ẹja o ẹ pààrọ̀ máa o. ẹ kú ojúmọ́ o. bàbá mi lágbọ́rọ̀ lọ́wọ́ ọba wàhálà òkèrè tóbi kò ní jẹ́ ti yín lágbára ìṣàlá o. àmín. iléeṣẹ́ wise fm kò dẹ̀ ní jóná o. àmín ọlọ́run. orúkọ tèmi ni wise ọláẹ̀gbọ́n látolóbì ní harmony community nílùú abẹ́òkúta. tẹ́ẹ̀rí àwọn ìjọba àpapọ̀ lèmi tún fẹ́ bẹ̀ pátápátá ohun rẹ̀ àti rí January 1 àti rẹ̀ tiẹ̀ lè gbogbo. bọ́jọ́ náà àti rẹ̀ tiẹ̀ lè gbogbo báyìí ẹ̀bẹ̀ là ń bẹ̀ wọ́n kọ́jọ́ nítorí tọ́lọ́run kọ́ ṣàánú fún wa àti gba 5,000 ó tún lè lágbọ́rọ̀ ọlọ́run ọba àníríwàlà ànírídàmú ẹ̀kú ètò. ẹ ṣeun. hello. hello. hello ẹ kú ojúmọ́ o. hello ẹ máa gbé ètò. ọlọ́run tù ú. iléeṣẹ́ wáìsì ò ní bàjẹ́ ọmọ kí wà ìfàlọ́ dárúbà mọ̀dẹ̀ kí ọláìfẹ́ àbíníyẹ o. wish you say. a wà pẹ̀lú yín o. a wà pẹ̀lú yín o. ọkọ tèmi ni wáìsì Idris ọládìpúpọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ láti iléeṣẹ́ àwo. ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́ mi owó dé. bẹ́ẹ̀ ni nǹkan ní ṣàlàfíà ara yín. àmín. ìdí mo fẹ́ dá sínú àwọn ìròyìn tí ẹ kà òun ni ti ẹ̀yìn bàbá bíṣọ̀bù tí wọ́n sọ pé ẹ̀yìn kan máa lè koko bọ̀ á tún dẹ̀rọ̀ kí wọ́n jọ kí wọ́n ti ẹ̀ ṣàánú wa ó ti adẹ̀bẹ́ bàbá wa Tinubu náà ìyá kì í ṣomi ọbẹ̀ nǹkan gbọ́dọ̀ lé koko bí ojú ẹja náà àti rọ́jú ní 2023 o 2024 kó dẹ̀rùn fún wa ní o kí wọ́n jọ kí wọ́n bá wa ṣe kí gbogbo akálẹ̀ rẹ̀ ẹran jẹun nú àwo ẹ̀ṣẹ̀ pé ètò iléeṣẹ́ yóò ní bàjẹ́ o. àmín.
gbogbo wálé rẹ̀ ẹran jẹun nù nínú àwọ̀. àwo tọ̀ ẹ kú ojúmọ́. ojúmọ́ aláyọ̀ ní akọ ọdún o. aṣọ pẹ́ o. ọdún yìí á tura kò ní lé oko mọ́ wọn alágbára ọlọ́run. àmín. adáwọ́ lẹ́yìn ọdún sí rere gbogbo ohun tí àbẹ̀rẹ̀ náà máa ṣe fún wa. àmín. ọdún yìí á tura ìlú yìí ò ní bàjẹ́. àmín. wáìsì mẹ́rìàm ni lágbára náà ọdún yóò lọ́ máa ṣe fún gbogbo olólùfẹ́ YSFM. àmín ẹ ṣeun. àtàláṣẹ iléeṣẹ́ YSFM ọdún máa jẹ́ fún wa. àmín. àní fojú sunkún ọmọ. àmín. àní mọ sàárè ọmọ. àmín. ìjẹ́ kájọ́ ọ̀rọ̀ fún Nàìjíríà sì máa dá o. tọ́lá bá bímọ kọ́ ló ti máa ń rá. a ti ṣàdúrà tí kẹ́kọ̀ọ́ náà kọ́dún ọ̀dọ́ yẹn ni kó jẹ́ fún wa kọ́ ló bá tún Nàìjíríà ṣe. Nàìjíríà ò ní bàjẹ́. YSFM ò ní jóná. God bless Nigeria. God bless Ogun State. God bless YSFM. God bless us all. ẹ ṣeun aṣọpọ̀ rẹ̀. Hello, ẹ káàárọ̀. a kú ojúmọ́. Akéwì láti Alábàtà ni. ẹ káàbọ̀. Akú ọdún akú èdè. aṣọpẹ́. Ọlọ́run jẹ́ aṣọpọ̀ ẹ̀. Ìdí èmi fẹ́ dá sí ni ti ẹ̀bù epo tó ló máa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Kí Ọlọ́run jẹ́ kí ó rí bẹ́ẹ̀ o tó bá rí bẹ́ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ajé á tún wálẹ̀ díẹ̀ sí á tún gbéra ńlẹ̀ díẹ̀ sí o. Kí Ọlọ́run kó rọ ìjọba lọ́wọ́ o. Ẹ ṣe kú ètò. ẹ ṣeun. hello. ọlá ìfẹ́ jẹ́ ká lọ sójú òpó Facebook ká sáré mú díẹ̀ nínú táwọn èèyàn wa ti fi sọ̀wọ́ ilẹ̀ ti kún rẹ́kẹrẹ́kẹ́. akímọ̀dún bá kó owó tútù wọn ní happy new year to you all. Musílẹ̀ Adébẹ́sìn Iliasu wọn ní ẹ káàárọ̀ ẹ kú sẹ́ẹ̀lú happy new year ìyá ọlọ́jọ́ bí ònínú. Honourable Lateef Jelili wọn ní akínyìn o I wish you the same. àwọn ń kí wa Ajíbádé Tíámíyò Adémat wọn ní akínyìn ẹ kú ọdún ẹ kú ìyèdún. bẹ́ẹ̀ ní ẹnìkan rẹ̀ Ajíbádé Tíámíyò Adémat wọn ní àárọ̀ ìjọba àpapọ̀ àti ní ìpínlẹ̀ káàkiri Nàìjíríà kí wọ́n wá ìgbé ayé ìrọ̀rùn fáwọn orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo àjọ káàkiri tó Ọlọ́run ó jẹ́ orí bẹ́ẹ̀ Honourable Lateef Jelili wọ́n ní akú ọdún YSFM ò ní bàjẹ́ àmì gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lórí kí akitiyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí kí àwọn orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè máa gbé ìgbé ayé ìrọ̀rùn wọ́n ní tó ṣùgbọ́n mo mọ̀ pé ààrẹ Tinubu wọ́n ti bọ́ sínú ọdún 2024 báyìí o kí wọ́n jẹ́ kí ara rọ ọrọ̀ ajé kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ ajé lórílẹ̀‐èdè wa Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní máa gba ìtẹ̀síwájú kí wọ́n pèsè ààbò eléyìí tó péye fún wa Nàìjíríà ò ní bàjẹ́ o ẹ ṣe pọ̀ Turajudeen Alani Alhaji ẹ̀sẹ̀ làwà wọ́n ní mo kí alàgbà Fangaruba àti Alhaji Ọláìfẹ́ Santiran Akínọlá Olúwarántìmí wọ́n kí wa wọ́n ní tó mo kí Fangaruba àti Ọláìfẹ́ kú iṣẹ́ àpò ọdún tuntun ọdún 2024 yìí ọdún ayọ̀ ni yóò jẹ́ fún gbogbo wa o ọdún tuntun ìta wa wà yìí o kí àwọn adarí wa máa fún wa ní àwọn ìròyìn àgbélẹ̀rọ o kí wọ́n mójútó ọrọ̀ ajé wa tí ó ti dẹnu kọlẹ̀ lásìkò yìí tí ó ti mẹ́ẹ̀ kí wọ́n mójútó ètò ààbò tí ó ti fi ẹ̀gbẹ́ wọ ìgànná tó kọ́lọ́wọ́n bá mi kọ́ ṣàánú ọdún tuntun láwa yìí o kí wọ́n sì wá mú tún ìgbà tí a wà yìí kán bá wa tún àwọn ẹbù fọpo wa kán bá wa tún ṣe kán jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣiṣẹ́ síwájú sí i torí pé sàn án láàárín ajé ní mú ní pẹ́kọ̀rọ̀ Lukman Adésínà láti Ìjàyè àwọn kí wa wọ́n ní you are welcome on board Mariam Àmọ̀kẹ́ Káròǹwé wọ́n ní ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdùn 2024 yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa God bless Nigeria God bless Ogun State God bless YSFM Bọ́lá Ìtọ́ àmọ̀ pé àwọn sọ pé ẹ̀kú ìròyìn Alhaji Sọ́lé owó ṣe kókó wọ́n ní ìròyìn ayọ̀ ní ti ibùdó epo ọ̀pọ̀ eléyìí tó sọ pé yóò bẹ̀rẹ̀ sẹ́ni oṣù tí a wà yìí o kí wọ́n á jẹ́ kí owó epo kó wá sílẹ̀ jọjọ o tí ibùdó òfòpò tán bá ti bẹ̀rẹ̀ ṣẹ́ owó Blue Ajani wọ́n ní mo kí gbogbo yín dáadáa tó Sodiq Ọpẹ́yẹmí Ògúnbìnrin Alájàdá Ismail wọ́n lọ́pọlọ yín ò ní dàrú kán àwọn ìjọba wa kán jẹ́ kí Nàìjíríà kó tù wá lára lọ́dún yìí o a ò ní mọ ìbànújẹ́ nígbà kankan ẹ wo èrò pọ̀ nílẹ̀ bàbá Ọbọlúwa sí fún mi Sódẹ̀kẹ́ wọ́n ní akí Vanguard akí Ọláìfẹ́ wọ́n ní ẹkú iṣẹ́ ẹkú ètò ọ̀kan làwọn Ọlámilékan èrò pọ̀ yẹ ká tún mú ìpè hello. ẹ kọ ojúmọ́. Happy New Year o. wish you same o. ìtàn Olúwa ò ní fi wá sílẹ̀ o. àmì Ọlọ́run. kókó mr kókó Olúwa nínú ayé wa kò ní fi wálẹ̀ o. àmín. a rí kókó gidi. àmín o. nínú orílẹ̀-èdè wa Nàìjíríà o. àmín. èwo nùrò ilẹ̀ fẹ́ bá a dá sísà. bẹ́ẹ̀ ni ìtumọ̀ fẹ́ dá sí náà ni pé lórí àwọn nǹkan tí bàbá Tinubu tán gbà lérò Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀. àmín. lórí ìpínlẹ̀ Ògùn Ọlọ́run á jẹ́ ká ní lọ síwájú. àmín. ní gbogbo wọn ṣe sọ pé ọdún yìí kò búlẹ̀búlẹ̀ mọ́ wọn lọ́wọ́ o. àmín. ara ni ọmọ orílẹ̀-èdè wọ́n mọ bá kalẹ̀ tí
ọdún tuntun ìjọ fi sọ̀wá bọ̀ o ọlọ́run á fún wọn dé o. àmín ẹ ṣeun. ẹ ṣe sà. hello ẹ kò ojúmọ́. ẹ kò ojúmọ́ ẹ kò ètò náà o. ẹ bá wa sí kankan mo kan ti sà. ń bá ń dárúbà àti ìyàwó láìpẹ́ o. akáyàn àgbà ojú òní tiwa ọ̀tún ayọ̀ lọ́dún yìí máa jẹ́ fún wa o. orúkọ tèmi ni Ismail Abdulsalam láti kíní tó ní sábò. ẹ jọ àwọn olùfọpo wa tí wọ́n ní wọ́n ti bá wa ṣe yẹn lágbára ọlọ́run á jẹ́ kí ó mú tẹ̀síwájú bórílẹ̀-èdè Nàìjíríà. wọ́n bá ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn kán wá bá wa ṣàmójútó tó péye lórí ẹ̀. ìrú àwọn jẹgúdújẹrá tí wọ́n máa ń fi ibẹ̀ yẹn tó máa ń fi ṣe ibi ìjẹ tí wọ́n bá wa ṣàmójútó ẹ̀ kó bẹ̀rẹ̀ iṣẹ́ kò dàbí wípé kámójútó wà fún káwọn èèyàn yẹn kán má ti bẹ̀ ṣe ibi ìjẹ tí wọ́n nìkan ṣó kán ro tọmọ Nàìjíríà àdúrà wa gbà ojú òní tiwa o. àmín ẹ ṣeun. hello. hello. ẹ káàárọ̀. ojúmọ́. ẹ máa kojúmọ́ o. ojúmọ́ aláyọ̀. iléeṣẹ́ wa ṣe ní bàjẹ́ aláì. àmín. 2024 ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún wa. àmín ọlọ́run. oníjẹ́dún ìbàdíjẹ́. àmín. Nàìjíríà àti fún gbogbo wa. àmín. orúkọ tèmi alájẹ ṣẹlẹ̀ wà láti ọba ntúkù. ẹ káàárọ̀ sà ìròyìn wo lẹ fẹ́ dá sí. èwo ni tí mo fẹ́ dá sí òun ni ìta aláṣẹ sọ wípé ọ̀ máa mójútó wa Nàìjíríà máa dẹ̀rọ̀ ní 2024 kó jẹ́ kó dẹ̀rọ̀ gbogbo nǹkan rọ̀ gbogbo nǹkan ohun tó wọ̀nyí kó lẹ̀ kárìíra kó dẹ̀ wá ń ta ọlọ́run á fún òṣèlú kóòtù. àmín ẹ ṣeun. ìfẹ́ jẹ́ ká máa lọ ayọ̀ láìdẹ̀ra fáyọmí àwọn kí wa kó ètò àdùkẹ́ aláyọ̀ wọ́n ní ẹ kó ètò akọ ọdún akóyọ̀dọ̀ ẹ̀mí ó ṣe pọ̀ rẹ̀ láyé ọdún yìí máa tù wá lára. wọ́n ní ọba tó jẹ́ tìlú tú ayé ò ní gbàgbé rẹ̀ ọba tó jẹ́ tìlú tòrò ayé ò ní gbàgbé rẹ̀ wọ́n ní ká máa rántí o wípé gbogbo wa lápadà di àlìkálí onídàájọ́ ọjọ́ kan ìyá wa Músílẹ̀ Adébẹ̀sìn ni wọ́n sọ̀rọ̀ ọ̀yá já lọlé. tó àkàrà ò lè dùn títí kó pẹ́ lẹ́nu ẹ̀kọ́ tútù sì lè lé kó pẹ́ nílẹ̀ ń bá a bá ti bò léwé náà là ń jẹ́ kan ìwé kì í dùn kó pọ̀ ṣókè báyìí lọ bẹ ọgẹ títí ọ̀la tẹ́ ò tún láǹfààní láti pàdé àwọn akin akẹgbẹ́ wa lórí bó ṣe ń lọ ìwé ìròyìn àti wọnú ọdún 2024 náà nu ẹ̀wọ̀n jẹ́ àsùnlé mọ́ o ẹja dìde ńlẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní kíni ká bẹ̀rẹ̀ sí mọ́ gbé ìgbésẹ̀ lórí bí ìgbé ayé wa ó ṣe bá ìrọ̀rùn dé Ọláìfẹ́ Olúwa lèmi ń jẹ́ làwà lórúkọ bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ bàbá àbàdàn tó jẹ̀ bálẹ̀ nílẹ̀ Ìjẹ̀bú ẹ wo nǹkan dún amọ̀dé tí ẹ̀ wá ẹ̀fẹ̀. tó ìfẹ́ o ọlọ́wọ́n ọba mi ló ṣe ìdájọ́ lórí wọn ọlọ́wọ́n ọba mi ló ṣe ìdájọ́ lórí wọn àtàdé àti tọ́kì tí wọ́n ń fi àgbò ṣe yẹ̀yẹ́ lọ́dún léyà tí January 1 wádé tán wá dẹnu kọlẹ̀ àwọn ọmọ ará yóò wá tún tijú wọn wọ́n gbọ́bẹ̀ lé wọn lọ́rùn wọ́n ní bó o kú ọbọ́dún bó o kú ọbọ́dún kọ́lọ́wọ́n ọba mi kó yé kọ́dún 2024 kó dùn fún gbogbo wa ọmọkàndé ìsọ̀lá ló kọ̀ mi MC Van Garuba títí ìgbà míì tààtù máa pàdé mò ń kí wa pé a kú ọdún a kú ìyèdún ọdún ayọ̀ lọ́dún yìí máa jẹ́ fún gbogbo wa. àmín. ẹ máa gbọ́ wa bó ṣe ń lọ ìròyìn tó kójú owó ìròyìn tó kún kẹ́kẹ́ àtúpalẹ̀ ìwé ìròyìn.